oríṣiríṣi ọ̀bẹ làárí ń jọ kó erin àlùmọ́jèrè ètè lọ́jọ́ ka sàrà Mufti wo ọ̀dà security agent kalẹ̀ àbí security outfit ìjọba àpapọ̀ mọ́wọ́ lẹ́rán wọn ń wòran ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kankan nípa rẹ̀ ṣé ká sọ pé wọ́n ti ṣí wàhálẹ̀ ni bẹ́nikẹ́ni tó bá wù ló lè dárú ẹ̀ kalẹ̀ ǹjẹ́ olókodowó ǹjẹ́ olọ́rọ̀ ètò ààbò ló di ti individual kí wàá láìsẹ̀ wá ń pe gómìnà táìsẹ̀ ń pe sọ́jà pé ọlọ́pàá láti wá dáàbò bò wá fún níwọ̀n bá àgbà táwa náà lè dá security outfit kalẹ̀ ọ̀rọ̀ tó délẹ̀ yìí àkíyèsí lọ́gbà ó sì gba ìgbésẹ̀ bí tí ó kọ́ mọ́ because lóòótọ́ ní tòdodo ètò ààbò orílẹ̀-èdè yìí mẹ́hẹ so bó ṣe wá mẹ́hẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti sọ lórí ẹ̀ nípa ìgbésẹ̀ tó yẹ kí ìjọba ó gbé fúnra wọn but unfortunately ìjọba ń wò wá níran lóòótọ́ wọ́n lè sọ fún wa pé adìẹ ńlá gùn ìyẹn ni ọ̀jà mọ̀ mo wo security outfit Mufti wò mo rí pé àwọn Fúlàní ló kó bẹ̀ yọ yà yín lẹ́nu díẹ̀ wípé wọ́n bá yín gbin Boko Haram sílẹ̀ yín ọmọ ṣe o ọmọ Yorùbá ò sọ̀rọ̀ àwọn àgbààgbà Yorùbá ò dún pẹ́kẹ́ àwọn ọba aládé wa panu mọ́ ó lè lóun ọbọ̀ tún lẹ̀kùn lè rẹ̀ ṣe inú rẹ̀ ń dùn ń jó òun fò sókè afọmọ àparò sábẹ́ à ń gbìnkà ẹrù sí bá wa ọkàn wa balẹ̀ a rí gẹ́gẹ́ bí business as usual wọ́n jẹ́ àwọn ọmọ kó ní ẹ̀ṣẹ́ níjọba ìbílẹ̀ Oríire èmi rò pé ó yẹ kó rí íńtánẹ́ẹ̀tì ó ti dàrú ni kọ́ jẹ́ pé bọ́ bá débì ni wọ́n mọ̀ sọ bó débẹ̀ ni wọ́n mọ̀ sọ bó dókè yìí ni wọ́n mọ̀ sọ èmi rò pé ilẹ̀ Káàárọ̀ Oòjíire ó yẹ ká ṣe press conference ká wá pé gbogbo ẹni tó nílé ìwé àti tìjọba o àti tàdání o kí wọ́n gbé tì fódìdí ọjọ́ mẹ́ta gbáko kí wọ́n ní kí ló dé ká ní ọ̀fọ̀ ṣẹ̀wá àríwú ẹ̀ rí because ọjọ́ wo làwọn jàǹdùkú ti wọlé tí wọ́n kó ọmọ wa bí ọmọ yẹndẹyẹndẹ bẹ́ẹ̀ tí wọ́n sì kó lọ láwù táàrí nǹkan kan tí wọ́n kó lọ láwù táàgbọ́n nǹkan kan akọni ó bàjẹ́ ìkà òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ bọ́ bá jẹ́ ọmọ tí ní bọ́ bá jẹ́ ọmọ tèmi ni sáàmù ọwọ́ ti gbọ̀ndọ̀ àmọ́ wòran Yorùbá sì ní kú tí ń pojú gbẹ ni òwe ńlá ní pa fún ni ó jẹ́ àwọn nǹkan tó bá yẹn lọ́kàn jẹ́ pé àṣà tí kì í ṣàṣà Yorùbá àwọn nǹkan tí kì í ṣe tìran Yorùbá ẹ̀sìn dẹ̀ mú wọlé wá bá wa ẹ̀sìn pa ìfẹ́ mọ́ràn Yorùbá lọ́wọ́ ẹ̀sìn fún wa ní ọ̀tá dípò ìfẹ́ ẹ̀sìn fún wa ní orogún dípò kárìíra wa bí ọmọ ìyá bá àti máa ń ṣe láyé àtijọ́ bíran Káàárọ̀ Oòjíire bá ríra wọn ó bá jẹ́ Christian ó bá jẹ́ mùsùlùmí ó bá jẹ́ babaláwo wọn á ní ọmọ ìyá mi rèé lo and behold majority lónìí especially àwọn mùsùlùmí bọ́ ọ bá lọ́mọ ìyá rẹ̀ rèé mùsùlùmí ó sọ fún ọ wípé àwọn èso ọmọ ìyá rẹ̀ o àwọn táyì wọn jọ wà nínú ẹ̀sìn kan náà lọ́mọ ìyá ara wọn o so bó o láṣẹ wá ní ríra wa bí ọ̀tá ìfẹ́ àtìrẹ́pọ̀ tá a fi gbé láyé àtijọ́ ń bo la gbé ìsọnù sí àkàndá ọ̀rọ̀ Awíkonko ó lágbára díẹ̀ Mufti wo out of 4 people mi expect response látọ̀dọ̀ àwọn tó wà nípò ìjọba mo ń retí èsì látọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun mo ń retí èsì látọ̀dọ̀ ìjọba àpapọ̀ kẹ́ni criteria tí wọ́n fi dá security outfit kalẹ̀ àwọn tí Mufti dálẹ̀ yìí ṣe pankẹ́rẹ́ wọn mọ̀ gbé kiri àdáni ìdáni tàbí ìbọn kí ni wọ́n máa lò
ẹ jẹ́ àpèrà wa sí àjọ tó nírònú pápápá. Ẹ bá mi share program yẹn kí n tó tẹ̀síwájú. Tèmi ṣe bí àìlásọ lọ́rùn pàràká ó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eriwo ni. Ẹ bá mi share rẹ̀. Ẹ bá mi share rẹ̀. Bẹ́ẹ̀ nìkan bá sọ pé léyìí tó ṣẹlẹ̀ yìí tàbí léyìí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàró òjìrì ọ̀kan òun. Well, Ọlọ́run níjọ́ kàn wọ́n. Ọlọ́run níjọ́ kàn yín lágbára Ọlọ́run. Aburú ò ní kàn yín. Ṣùgbọ́n ẹni tó bá kàn ó ní ká fi ṣe àríkọ́gbọ́n. So ẹ sáré bá mi share láàrin ìṣẹ́jú kan péré. So lẹ́yìn ẹ̀ wọ́n tẹ̀ iwájú láàrin ìṣẹ́jú kan péré ẹ bá mi share rẹ̀. Mufti ìwò dá security outfit kalẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ò kọ́mẹ̀ntì lórí ẹ̀. Individual àti gbaṣẹ́ ìjọba ṣe láti bí ọdún mẹ́jọ sẹ́yìn. Mo ti ń sọ fúnra káàró òjíire pé gọ́ọ̀mẹ̀ntì kọ́ ló máa help wa lórí insecurity. Àwa fúnra wa lá help ara wa. Kì í wá sílé tí wọ́n dá kalẹ̀ fún ẹ̀sìn kan. Bí èèyàn bá tiẹ̀ wá dá nǹkan kalẹ̀ nítorí ẹ̀sìn kò ní jẹ́rú ẹni tó gbẹ́sìn lórí. Kò ní jẹ́rú ẹni tó gbẹ́sìn lérí bíi ti Mufti. Yóò jẹni tí kò fi sọ́tún tí ò fi sósì. Yóò jẹni tó gba gbogbo ẹ̀sìn mọ́ra. Kì í ti ẹ̀sìn ẹlẹ́sìn ni yóò dá security outfit kalẹ̀ táwa tẹ̀lé. Àwọn ilé ìtàn dákalẹ̀ ṣé wo nìkan ni wọ́n ti operate? Ṣé mùsùlùmí ìwọ nìkan ni wọ́n ṣiṣẹ́ fún? Gbogbo iléèwé ló ní security outfit. Gbogbo iléèwé ló ní security tiwọn. Ni wọ́n ń dáàbò bo iléèwé. Lóòótọ́ bí ẹnìkan bí èèyàn méjì wọ́n máa ń gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí àkọsí ọba kọlà lẹ́yìn ó yẹ kó dénú ọmọ ẹ̀. Ó yẹ kájọ sọ àjọrò ọjọ́ wà. Kí ni pati ìjọba kó ń bẹ̀? N tó wà very very annoying. Nínú security outfit tí Mufti ìwò òní pọ́lọ́pàá ń bẹ́ẹ̀ o. Ọlọ́pàá lọ síbi inauguration. Mo kórí fídíò rẹ̀. Àwọn náà yan wọ́n máa wọ yúnífọ́ọ̀mù. Ojú Yorùbá ò ta mí. Máa jẹ máa mu àwọ̀ rẹ̀ ń bẹ́nu àká. Because mo rí nírí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàró òjíire wọ́n rí ọ̀rọ̀ yìí bí nǹkan kan wọn kákún rárá. Wọ́n rí gẹ́gẹ́ bí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀. Ó wà very very unfortunate wípé ìgbà tí nǹkan bá bọ́ sórí ní Yorùbá tó máa ń sáré kiri. Ìgbà tí gbogbo nǹkan bá dojúrú tán pátá ńlá tó máa ń sáré kiri. Ṣé gbàgbé pé bí nǹkan bá bàjẹ́ tán apá lè mọ́ ká mọ́ o. Yes, bí nǹkan bá bàjẹ́ tán apá lè mọ́ ká mọ́. Mufti ìwò ọ̀ràn ìjọba Bọ́lá Tinubu lọ́wọ́. Ó lágbára o. Níbi tá a bá ti rò pé ó yẹ ká bá ọgbọ́n tó wá jẹ́ pàgọ́ ní mú mi ń bẹ̀. A máa jẹ́ n tó dùn ní yéye. Ó wà very very unfortunate. Bíjọba Bọ́lá Ahmed Tinubu ò rí nǹkan kan sọ. Ṣé ẹ ti bá mi share rẹ̀? Àwọn tó bá kú ọmọ bá wa ń bẹ̀. God bless you. Ẹ ní sòwá sí ìjèrè. Ẹ ní fọwọ́ yín gbé àgbégbìn ọmọ lágbára Ọlọ́run. Ọwọ́ tí yín dọ́là lẹ́mọ̀ fi kà, pásítálì lẹ́mọ̀ fi kà. Kò tí ì yé mi o. Kò tí ì yé mi o. Mọ̀ tí State Commissioner of Police ń ṣe o. Kò yé mi náà o. All right. Ẹ jẹ́ n tiẹ̀ kọ́kọ́ wo fídíò ọ̀hún. Ká ẹ gbọ́n tí wọ́n sọ ń bẹ̀. Ọlọ́pàá ní sọ̀rọ̀ o.
a debate under law enforcement agencies within Iwo. Ipa tí ẹ̀sìn ń kó lórí ààbò ẹ̀mí àti dúkìá láwùjọ kò kéré rárá. Eléyìí ló fa àpérò ọlọ́jọ́ kan èyí tí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ti Jama'atu Ta'awun Mùsùlùmí lábẹ́ Sheikh Daud Miiran tí wọ́n tó jẹ́ Grand Mufti ti ilẹ̀ Yorùbá pè lọ́jọ́ 4 oṣù 4 lọ́nà àti mú òkun dé bá ìwà ìbàjẹ́ àti ògùn olóró láwùjọ. Ẹ̀gbọ́n díẹ̀ nínú ohun tí àwọn ọ̀tọ̀kùlú. Mufti ń dá security outfit kalẹ̀ láti gbógun ti ìwà ìbàjẹ́ àti egbòogi olóró. Nàìjíríà ní oríṣiríṣi ẹ̀ṣọ́ ààbò tí ń gbógun ti ìwà ìbàjẹ́. A dẹ̀ ní NDLEA tí ń gbógun ti egbòogi olóró. Kò sí nǹkan méjì tí Mufti Ìwó dá kalẹ̀ bí kì í ṣe terrorist in disguise. Ẹjá pé bẹ́ẹ̀ àwọn onísùnmọ̀mí nílẹ̀ Ìwó, that is number 1. And secondly, wọ́n ti ń fi ẹsẹ̀ ṣàríà múlẹ̀ ní Ìwó. Mo láǹfààní àti sọ fún ọ bẹ́ẹ̀. Bọ́ bá wù ọ̀kọ́ gbọ́, ó dàbí isba tí wọ́n dá kalẹ̀ lókè ọya. Mufti ò dédé ṣe é, wọ́n tẹ̀ láṣẹ Gumi ni, wọ́n tẹ̀ láàdváìsì Gumi. Àbọ̀ wádìí àbọ̀ pàdé gbogbo wọn àti Gumi rìsọ́ọ̀tì ẹ̀lẹ́rìn òun. Àwọn kan ti fẹ́ dálẹ̀ láwọn ìlú kan, àwọn kan wá gbà lọ́dá wọn dúró lọ́dá wọn lọ́wọ́ kọ́. Wọn náà fẹ́ dá sàríà kalẹ̀ lọ́yọ̀ọ́ àyàrí gómìnà Ṣèyí Mákindé issue statement. Ṣùgbọ́n ní wo gómìnà tiwa ò lè issue statement, gómìnà tiwa ò sọ̀rọ̀, gómìnà tiwa ò ní sọ̀rọ̀ torí pé gómìnà wa ń wá second term. Wọ́n wá fẹ́ fẹ̀mí wa sínú ewu kí wọ́n tó gba second term, kí wọ́n tó rí second term. Wọ́n mọ̀ wípé mọ́ta láwìn mọ́jọ ọ̀pẹ́ ń gbá ibi kan náà ni wọ́n padà já sí. Ọlọ́run ní fi ní jọba, Ọlọ́run ní fi ní joyè, Ọlọ́run ní gbé ní sípò, Ọlọ́run ní yẹn ìdákọ̀sẹ́ tó lè yànyàn. Gómìnà Nurudeen Abiodun Adeleke àbí gómìnà Nurudeen Adémọ́lá Adeleke, ẹ dákun sà, ṣé kí gbogbo àwa ìlú tó kù náà káwa náà mọ dá security outfit kalẹ̀? Because tó bá dọ̀la tẹ́mi náà bá káwọn èèyàn kan jọ nípa fẹ́ bẹ̀rẹ̀ security outfit láti dáàbò bo àwọn iléèwé tí ń bẹ ní ìjọba àbílẹ̀ ọ̀dọ̀ tiwa náà. Mi ò rò pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ sọ̀rọ̀, àwọn ọlọ́pàá kankan ò gbọ́dọ̀ gbìyànjú àti kápá sókè. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò sì gbọ́dọ̀ wí nǹkan kan torí pé ntọ́ bá òfin tó dáfẹ́lẹ́ hà ńlọ dáfẹ́ eégún. Wọn méjèèjì wọn jọ ń daṣọ borí. Ètò ààbò ni gbogbo wa sọ pé àjọ ń gbé lárugẹ. Eléyìí tí Mufti dá kalẹ̀ yìí, báwọn kírísítẹ́nì kan náà bá kóra wọn jọ lọ́la tí wọ́n dá tiwọn kalẹ̀ ńkọ́? Àrántà sọ fúnra káàrò òjìrè nù. Àwọn kan kóra wọn jọ, wọ́n fẹ́ máa lọ nú igbó. God bless you ẹni tó Mr. Faniyi Ogunlọlá, God bless you sir. Wọ́n fẹ́ máa lọ nú igbó ńlẹ̀ káàrò òjìrè, wọ́n tún rìkọ́ọ̀dù fídíò, wọ́n tún stẹ́ẹ̀dì ẹ̀ sórí ìtàkùn ayélujára. Kí lè léyìn ó ṣe fún sà? Kálímọ̀ pẹ́ lọ nú igbó. Sọ á máa yin àbí kàkà kí wọ́n yìnwó ìpè wọn ṣẹ́ fún wọn pé Yorùbá náà ní ṣe gbogbo nǹkan láṣẹ hàn. Àwọn tẹ́ ń wá lọ wọn a sì máa rí wọn mọ̀nà bí tẹ́ ń gbà. Ta lọ́mọ̀ nínú igbó wa tó Fúlàní adaranjẹ tí wọ́n ń daran tí wọ́n ń rìn nínú igbó all the time. Àwọn náà mọ gbogbo inú igbó. Ìjọ́ mélòó lèmi ti dé inú igbó gbẹ̀yìn? Ìjọ́ mélòó lẹ́yìn ti dé inú igbó gbẹ̀yìn? Inú igbó gbélé lọ kí lẹ lọ ṣe ń bẹ̀? Ìṣẹ́jú mélòó lẹ lọ ń bẹ̀? Àti àwọn amòfin sọ níbi ìpàdé ọ̀hún. They can preach to the people on the need why they should ensure. Now, ẹ wo ọgbọ́n tí wọ́n gbà wọlé sí ìjọba lára. Ọ̀gá ọlọ́pàá ní sọ̀rọ̀ yìí o. Ó ní ìdákalẹ̀ wọ́n lè wàásù fáwọn èèyàn, àwọn tán wọ yúnífọ́ọ̀mù, wọ́n máa tọ́jú bọlé àbí já ọ̀rọ̀ ètò ààbò yín kúnra, já ọ̀rọ̀ ètò ààbò yín kúnra, já ọ̀rọ̀ ètò ààbò yín kúnra. Ṣé n tó fẹ́ máa preach fún wa nìyẹn? Àwọn ọ̀dẹ̀mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wò jẹ́ tán yọ́ lé ìjọba lọ́wọ́. Immorality. Of immorality. What do you mean by immorality? Immorality bẹ̀rẹ̀ látòrí ìmúra. Lo and behold, Sharia ni wọ́n dá kalẹ̀ ní wò ó. Wọ́n ti mọ̀ pé tán bá pè ní Sharia nígbà ẹ fi gbé bọnu. Ìdè ni wọ́n lò because kí lọ́kàn individual láti gbógun ti morality.
ìjọba ti ṣe rí wọ́n tẹ́bọ̀ ọbẹ̀ Arẹ́gbẹ́ṣọlá nípínlẹ̀ Ọ̀ṣun gbà náà tó lọ káwọn sọ́jà wá pé kí wọ́n mọ máwọn ọmọbìnrin tó bá wọṣọ tí ò bòdodo ayé kan lábùkù ni o ntọ́ bá wù mí mo lè rà fọmọ mi ntọ́ bá wù mí mo lè rà ntọ́ bá wù mí mo lè wọ̀ ẹ̀ ń bá fẹ́ borí láti orí dẹ́sẹ̀ kó borí ayé ẹ̀ kó borí ẹ̀ pa. So sáwọn eléyìí ni wọ́n ẹ̀sẹ̀ máa preach fún wa nípa immorality ntọ́ yẹ ká ṣe ntọ́ yẹ ká ṣe sáwọn gangan mọ ntọ́ yẹ ká ṣe because wọ́n bá mọ nǹkan tó yẹ ká ṣe wọn ò ní kó kakí sọ́rùn wọn ò ní kó uniform sọ́rùn pẹ̀lú direction an individual. Ẹ bá ń béèrè lọ Mufti èló ni wọ́n mọ̀ san sálárì fáwọn tí wọ́n yàn yìí tani ọmọ sanwó fún wọn ó ní àbólúwò àbíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àbíjọba àpapọ̀ níbo náà fẹ́ bèèsì wọn lé lórí ìsísàn sálárì èló ni Mufti re àbí wọ́n gba grant láti abroad grant ọ̀hún kí ni wọ́n gbà á lé lórí sáwọn tó ń fún ọ ní grant ṣé tí wọ́n sọ ni pé kàn máa fi preach immorality káàkiri tó bá wù ìkẹ́ jí tó bá wù ìkẹ́ mọ́ jí á sọ pé àwí tiwa. Run away from criminal activities. They should run away from criminal activities. Ọlọ́pàá ní sọ̀rọ̀ o ọlọ́pàá rí ọlọ́pàá ní sọ̀rọ̀ ńbẹ̀ yìí o ọlọ́pàá nù o. It is important for preachers to talk to their congregations. It is important for preachers to talk to their congregation. Sáwa ni congregation Mufti wo. They should support the police and equally contribute their quotas to the policing of their environment. Now, ṣé ẹ ti rí pé n ta wí òun náà ló ń padà ṣẹlẹ̀ yìí. Ìlú kọ̀ọ̀kan ẹ̀rì máa kọ́mọ ogun jọ to contribute to policing of your environment. Ìdáàbòbò ẹ̀ṣọ́ ààbò ládùúgbò yín láyìíká yín. So, religious organizations, they have a major role to play. The religious organization, they have a major role to play. My Christians, brothers and sisters and mothers and fathers. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o. Church ni wọ́n ń kú bọ́n wọ̀. Ṣé mo yí pastor tán ti pa? Ṣé mo yí Christian tán ti pa? Jet ní kẹ́yìn ọmọ ogun káàkiri. Nínú àwọn tó wà nínú church yìí náà, majority nínú wọn ló sangun. Majority nínú wọn ló lè dábàá gbé. Majority nínú wọn ló lè ṣiṣẹ́ security báwọn náà bá rí. Bọ́dí jẹ́ lọ́jọ́ Sunday. Lẹ́mọ̀ kówó jọ fétò ààbò. Kò dìgbà tí wọ́n bá wá kó bọ́ǹbù ká mọ́nú ṣọ́ọ̀ṣì o. Bẹ́ẹ̀mi ṣe máa sọ bí ìgbà téèyàn kan sọ̀rọ̀ lásán lélẹ́yìí. Míwá ẹni tó wẹjú lẹ̀rú ń bà torí tí ń bọ̀ yìí agbára yín lè mọ́ ka. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ọlọ́pàá yìí ó ní religious leaders wọ́n ní role wọ́n ní part láti take lórí ètò ààbò lórí security. So that means ó lófin tó bá kí Mufti tó fi lè kó òyìnjọ fún rẹ̀ rán uniform fún wọn fúnra lára ẹ̀ kó sì fún wọn lórúkọ tó wù fúnra lára ẹ̀. Bẹ́ẹ̀ ni irú òfin bẹ́ẹ̀ náà máa bá kí Christian communities láti create something similar or something better under the security agents law of Nigeria. Because èmi àtẹ̀yìn là wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ governor ọ̀sán kankan president ọ̀sán kankan àìsàn kankan yẹn túmọ̀ sí wípé ó bófin mu bí ó bá ṣe wá dùn mọ́ wa rèé. Àwọn tí Mufti kó kalẹ̀ yìí kì í ṣèwọ́ ló ti yẹ kí wọ́n dúró kí wọ́n bá wa bọ́ọ̀nù gbó o níbi tán káwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn gbà lọ kí wọ́n lọ rí bá wa gbà wọ́n mọ̀ ń padà. They talk to the people. They tell them to eschew crime and run away from things that can cause acrimony, bitterness and strife in the society. Àwọn ọlọ́pàá tó lè ṣe pé à ń kọ́ ọmọ jọ wá sí tó kún ó yàtọ̀ díẹ̀ àfi ń kọ́ wọn. Ẹja lẹ́yìn tí sẹ́sẹ̀ kan tó lè ran. Now nínú fídíò yìí ìkan nínú àwọn jàǹdùkú tí Mufti kó jọ ó lọ rìpọ́ọ̀tù fún ọ̀gá ọlọ́pàá tó wà láì tébù. Ṣé mo bá ṣe máa ń ṣe máa ń wọ̀ bá tiẹ̀ sí sọ́jà rí bá aṣọ ọlọ́pàá rí àti máa ń wọ̀
tí parí commander ó ti jẹ́ lọ síwájú higher rank ṣánsà. Your men are on parade. May I have the permission to carry on the parade, sir? Yóò yọ pé carry on. Ó rí ìgbà tí ó lọ bẹ́rí fún ọlọ́pàá níwájú. Lo and behold, èmi mú kékeré ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ àwàdà. Tí Mufti bá ti rí sí tó ti jẹ lọ. Ọlọ́pàá ò lè monitor activities tí ó tẹ̀yìn ẹ̀yọ́ mọ́ o. Ẹ má bínú o. Ẹ mọ̀ pé we see things differently. Ọlọ́pàá ò lè monitor activities tí ọmọ tún lọ lẹ́yìn ẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì ò ní lè monitor Mufti torí wípé irọ́ là pa á mẹ́ ìbùsùn jẹ. so àwa jẹ́lẹ̀ kejì wọn àgọ́ wọn lọ́wọ́ ó ti rẹ̀ ṣe so àwa ìdásílẹ̀ yẹn òun ni wípé nígbà táwọn lọ́yà gbé láàrin wa ẹ̀yin lọ́yà tí dáa bẹ́ẹ̀ ṣe security èwo ló jọba faramọ́ èwo ló fi faramọ́ àwọn ṣẹ́jẹ́ agbófinró náà jáde àwọn ọlọ́pàá náà ẹ̀sìn ìdánilẹ́kọ̀ọ́ fún wa ibo ni àlà private security kílẹ̀ fẹ́. There's no one away from the fact that they have been working in concert with the police. Ẹ ti gbọ́ nǹkan tí Mufti sọ. Wọ́n pe àwọn ọlọ́pàá wọ́n dẹ̀ pa àwọn lọ́yà kalẹ̀. Níbo lòfin gbààyè dé? Níbo lòfin gbààyè dé nínú private security outfit? Private security outfit. Kí làwọn ọlọ́pàá fẹ́? Kí ni tí wọ́n gbà? Kí ni tí wọ́n kọ̀? Wọ́n ti ṣe consultation wọn, perfect consultation. Wọ́n wá jiyàn gbé ládùúgbò yín. Ké gbàjarè. Ẹ wúrú tèṣẹ́ ẹlẹ́yẹ. Àwọn yẹn kóra wọn jọ láàárọ̀. They were discussing it as if it was fun. Ìbọn kìnnì kan wọ́n gbé wá, ìbọn kìnnì kan wọ́n gbé wá, ìbọn kìnnì kan wọ́n gbé wá. Àwọn tó kó yín lọ́mọ lọ́sọ fún ipá àwọn tó ń padà bọ̀. Ẹ wo iye ìgbà tán ti kọ lẹ́tà sí àwọn ìlú kan lágbègbè ibi tí wọ́n ti lọ jẹ́ ọmọ kò yìí. Was that not last year? Tí wọ́n kọ lẹ́tà tán náà rí lẹ́tà nù ibì kan. A sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́dún náà, a sọ̀rọ̀ lórí ẹ̀ lásìkò gba náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ọ̀rọ̀ àwọn ọlọ́pàá lọ bẹ̀ nǹkan wọ́n lọ wádìí wọ́n jẹ́ sára bẹ́ẹ̀. Àwọn tó fẹ́ àtáàkì ọ̀wá ń tòsí wọn wá lásìkò gba náà. Wọ́n jẹ́ kí ara kárò tù wọ́n kí wọ́n mọ́kàn kó ń bẹ̀. Nígbà tí everybody ti gbà wípé kò sí nǹkan tí yóò tún ṣẹlẹ̀ mọ́ pé ó ti ròkun gbàgbé. Eégún ò tún jẹ́ sẹ́yọ lágbègbè bẹ́ẹ̀ mọ́ ẹ̀rù máa bà wọ́n ti sá lọ ni wọ́n yọ fúgúlẹ̀. Wọ́n kò tí wọ́n kó wọ́n pàyí tí wọ́n pa wọ́n sì lọ. Ilé yìí ti dá ìpayà sílẹ̀ lágbègbè Ògbómọ̀ṣọ́ lónìí báyìí. Ọ̀pọ̀ àwọn pẹ́rẹ́ǹtì lọ́lọ́mọ ọmọ wọn léèwé. Nígbà yẹn táwọn ẹni ẹlẹ́ni olówó ránsọ́ọ̀mù. Ọ̀pọ̀ wọn lọ́lọ́mọ ọmọ wọn léèwé eré àsápajúdé. Àwọn ọlọ́pàá náà ni wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ kí wọ́n má dáyà jára wọn kí wọ́n má ṣe ikú tí ń pojú gbẹ̀ ní sà òwe ńlá nípa fún ni. Kí wọ́n má dáyà jára wọn àwọn tí wọ́n kó lọ àti rí wọn. Má bá gbẹ̀yàn ní ìsìn tán bèrè 1 million ẹ dákun sẹ́ni tí ò tí ì rówó jẹun ṣé ni ó wà 1 million bó ni ó ti rí. Àwọn èèyàn ti dáwó ti sú wọn. Àwọn ẹlẹ́yinjú àánú lójú lórí Facebook lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ti contribute ó ti rẹ̀ wọ́n. Èèyàn mélòó wọn dàwó fún kí wọ́n lè rescue wọn. Ṣé ẹ bínú ọ̀rọ̀ tí wọ́n sọ lè le ṣùgbọ́n tó bá tó stage kan àwọn èèyàn ní mind tán bá jiyàn kó wọ́n sọ pé kán lọ pa wọn tó bá wù wọ́n sọ bára tó bá wù wọ́n kán lọ dá fún wọn. They will not contribute a dime. Gbogbo eléyìí tá à ń ṣe yìí the higher the better. Tá a bá gbéjà kù wọ́n. Ẹ̀já gbọ́dọ̀ tàwọn Mufti yìí. Law enforcement agencies within Iwo. I just want to encourage them that they should keep on giving us information. They should keep on giving us information. Ọlọ́pàá ló ń sọ bẹ́ẹ̀. Òun encourage wọn kán máa fáwọn information. Lo and behold, gbogbo ẹ̀kọ́ náà fi máa fún ní information. And my own advice fún gbogbo ìlú tó wà nílẹ̀ káàárọ̀ òjíire tó bá mú fún Mufti fi ṣerú ẹ̀ ẹ̀yin náà káwọn lọ́ọ̀yà jọ. Yóò dàbí ọ̀rọ̀ àwàdà wọ́n máa jiyàn kó ní stage kan tá à ní sọ nǹkan kan pẹ́ mọ́. Ó ti máa di routine. Ṣé àwọn pé bá bá pààyàn lókè ọ̀yà tẹ́lẹ̀ ìròyìn ó ti gbé bá bá pààyàn ìròyìn ó ti gbé wọ́n ṣèpàdé àwọn oníròyìn. Ẹ̀yin lè ń dáyà já àwọn aráàlú. Reality ni mo sọ fún yín like 2-3 years ago. Ẹ má gbé ìròyìn pé wọ́n pààyàn mọ́ every blessed day ni wọ́n ń pa àwòyàn lókè ọ̀yà o títí dòní. Ìròyìn ò gbé mọ́ ni. So tó bá tásìkò kan wọ́n jiyàn gbé wọ́n kó ọmọ iléèwé kò ní ìtumọ̀ lọ́dọ̀ tiwa náà mọ́.
olókù ni yóò lòkú, ọlọ́mú ni ọmọdọ́mọ yẹ gbé kó tó wá dàsìkò gbà náà. Ta lọ́mọ ẹni tí ó kàn nínú wa? àbúrò ní kàn gbogbo ọjọ́ mọ̀ sàmí mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yóò ti sàmí bá gbé ọlọ́run níjọ́ kàn mí, ọlọ́run níjọ́ kàn mí. àwọn tó kàn yín wọn ò pray rẹ, wọn ò bá wọn sọ pé yóò ṣẹlẹ̀ sáwọn bẹ́ẹ̀. bí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún wọn lọ́sẹ̀ mẹ́ta sí ìsìn, wọn á ní láíláí kò lè ṣẹlẹ̀ lágbègbè àwọn agbègbè tá a rí pọ̀ wà peaceful tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun náà ní káyà sókè ti débẹ̀ yìí o. the last thing tí yóò ṣẹlẹ̀ ń bẹ̀ náà ni pé gbogbo àwọn tó wà nínú àdúgbò yẹn, gbogbo àwọn tó wà nínú abúlé yẹn, wọ́n fi gbogbo bẹ́ẹ̀ lẹ̀, wọ́n sá lọ bò míì. ó ṣẹlẹ̀ láwọn ìpínlẹ̀ Kwara náà, àwọn yẹn fi gbogbo ìlú lẹ̀ pátápátá torí agbésùnmọ̀mí. so ọ̀rọ̀ dàbí àwàdà, ẹ̀yin Christian association, ẹ̀yin Christian communities, ẹ̀yin traditionalist, ẹ̀yin ló yẹ kẹ́ excel níbi tá a bá kìíní ọ̀run dé. tí yín ló yẹ kó dá yàtọ̀, ẹ̀yin ò nílò àṣẹ látọ̀dọ̀ ìjọba. tó bá jẹ́ pé lóòótọ́ lóògùn sì wá o, tí ìṣe pé ń parọ́ táwọn èèyàn lórí social media, majority yín tẹ́gbẹ̀rẹ̀ yín láláwo, tẹ́gbẹ̀rẹ̀ yín babaláwo, tẹ́gbẹ̀rẹ̀ yín lóníṣègùn, tẹ́lẹ̀ lágbára. gbogbo ẹ̀yin ọdẹ wèrè tẹ́lẹ̀ lọ́nu gbó, ẹ bá Olúkoyin pàdé, ẹ bá Egbére pàdé, ẹ bá wọn pàdé, ẹ̀yin àti ìgbà tí kinní kan yí padà sí gàlà, ẹ̀yin náà yí padà sí gàlà, ó dòjòlá, ẹ̀yin náà dòjòlá, ẹ wá dòjòlá báyìí. ẹ dòjòlá kẹ́ lọ bá wa gbà wọn ọmọ ìpadà. tí bá ṣe business lẹ́ ń ṣe. To the best of my understanding, àwọn tó jẹ́ tìbílẹ̀ ńlọ ẹ̀kí tí wọ́n dá yàtọ̀. torí pé ẹ máa lóògùn, ṣé kò sóògùn mọ́? ẹ dákun torí ọlọ́, mo ń bèrè ni o, ṣóògùn sì wà bí ò sóògùn mọ́? tóògùn bá wà, a ti gbọ́ nípa ọba kan nílùú Ilé-Ifẹ̀ tí wọ́n ti lé àwọn èèyàn kúrò nínú ìlú. ó wálé látòkò yẹn fọ́ ọrọ̀gí. àwọn tó lé àwọn èèyàn kúrò nínú ìlú wọn ò mọ tí ń nà wọ́n kàn sá lọ ni. gbogbo wọn dẹ̀ ni wọ́n dèdè máa rí tí nǹkan tí ó dèdè máa nà wọ́n, kì í dẹ̀ ṣe èèyàn. irú agbára wo wọ́n ló ń gbà náà? kí n tó fi tìlú mi ṣàkàwé, àwọn Fúlàní ti ransáàkì gbogbo Ògbétúmodù rí. ní ọ̀gbẹ́ Ìbàdàn tí kò gbọdọ̀ àgbẹ̀tú rí, wọ́n ní wọ́n gbìjà kiri ńgbà náà. àwọn Fúlàní ti ransáàkì gbogbo agbègbè wa. wọ́n wá ń pe ọkùnrin kan ní Láfíání arákàtà ń kópa húkùhúkù àwọn Haúsá wọn pè bẹ́ẹ̀. oko rogborogbo náà ti wálé. irú agbára tí wọ́n lò ń fẹ̀ ló náà lò ní Ìpìtú, òun ló lé Fúlàní sẹ́yìn. ṣé kò wá sáwọn agbára yẹn mọ́ ni? òǹdè tá à ń san mọ́dì, àṣé òsì nǹkan kan bẹ́ẹ̀ mọ́. ńgbà tá a bá lóǹdè ńlé, tá a lé gbé ńlé, tá a lákàràbá ńlé, tá a nísẹ́rin ńlé, tá a lálùwò ńlé, àlùyarọ àlùsáré, tá a dé mọ́nu ilé tẹ́rù ń bà wá àti gbé jáde, tá a lá lókè gbé, tá a lá aláyẹta, tá a lè gbé ta. ìgbà tá a fẹ́ dágbára yín wò lélẹ́yìí. àti OPC àtàgbẹ́kọ̀yà àsìkò tẹ́sítì lélẹ́yìí tí gọ́ọ̀mẹ̀ntì gómìnà wípé àwọn eléyìí gan ló yẹ ká lò. ọjọ́ bí eré kìí ṣeré o, reality ni mo ń sọ o. bó bá jẹ́ pé lóòótọ́ nílẹ̀ Yorùbá lágbára, àwọn tó wá kọlù wáyé wọ́n ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ nígbàgbọ́ nínú agbára Yorùbá mọ́. gbogbo ala ti dáná sun, mo sáàkúsọ tèmi ẹ gbọ́. bùrá David àwọn náà kú gbọ́ngbà tí mo sọ́njọ́ náà báwọn ló jẹ́ kí n dáná sun àkáǹtì ogun tí ń bẹ lọ́ọ̀ mi. mi ìbá ti bẹ́ẹ̀ nìkan kan rojọ́ ní ìsìn kàn mọ́ sọ kò sí ni. láyé ìgbà tó gan àwọn baba wa ń jẹ́ bí iná. ẹ wo reality rèé o. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pariwo pé àwọn lóògùn sorry pé àwọn lóògùn, ẹ má bínú o, ń wọ́n bọ́jà ẹnì kankan jẹ́ o. ẹ má jẹ́ kí wọ́n lo àlùpàyídà fún yín o. majority wọn ò ní nǹkan kan o. wọ́n máa ń pè mí ń jọ́ kan láti UK, ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀rọ̀ wọ́n lọ́mọ àwọn máa ń mu egbògi olóró.
àwọn sì ti náwó lóríṣiríṣi ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbowó lọ́wọ́ àwọn kí n jọ àwọn mọ̀ pé mo mọ̀ èèyàn pé mo dẹ̀ máa mọ àwọn tó lágbára gan-an mo wá ní number 1 èmi ò ní tí sẹ́ni tí ó lù yín jìbìtì ẹ jẹ́ n wádìí mo máa wọn èèyàn lóòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ n wò ó bóyá àrí lè tọ́ da láàrin wọn mo bá pe nìkan tó súnmọ́ wọn sáà lè rí aláwo tó gbówó dáadáa àwọn náà wà wọn náà pọ̀ ọ̀dà náà fún mi nǹkan mo wá fọ̀rọ̀ sí nǹkan báyìí lè èèyàn kan sọ báyìí pé ní tí ń ṣẹlẹ̀ sọmọ ní wọn á mú kúrò mò ní ọtán ní tí mo fẹ́ náà nìyẹn ṣùgbọ́n báyìí ló ṣe máa lọ o wọn ò ní gba ṣíṣì wọ́n sọ iye tí wọ́n fẹ́ gbà tá a bá ti agree lé lórí wọn á kọ́kọ́ wá tọ́jú ọmọ yẹn tí ó bá ti mú nǹkan yẹn mọ́ á wà fún ọ lówó bí wọ́n bá fún mi lésì lọ́la lókù mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní tí wọ́n jẹ ni wọ́n wá káàkiri orí ìtàkùn ayélujára ní tí wọ́n jẹ ni wọ́n wá káàkiri orí ìtàkùn ayélujára níjẹta yìí dáàdì mi kan rìpọ́ọ̀tù kéèsì kan fún mi àwọn eléyìí náà sọ pé babaláwo làwọn gbóníṣègùn làwọn àwọn lágbára ntọ́dẹ̀ ṣẹlẹ̀ sẹ́ni yìí kì í ṣe téèyàn lè fi pamọ́ sábẹ́ aṣọ ọmọ bíi 4 ni ìyá àti bàbá wọn bí ṣùgbọ́n látọdún tí ìyá wọn ti kú ọdún méjì lọ́mọ kọ̀ọ̀kan kú ọdún méjì lọ́mọ kọ̀ọ̀kan kú ìkíní kú pi ìkejì kú pi ìkẹta kú pi ẹ̀rù wá ń bà wọ́n wọ́n wá láwọn rí onítọ̀ wọn bá pàdé lórí ètò èèyàn wa kan kí n má darúkọ because tí mo sọ fún wọn ni pé ọ̀rọ̀ ń lè mọ́kàn mí dandan kọ́ mọ́ dàbí àtáàkì lọ́dọ̀ ẹni tó polówó wọn tí wọ́n fi gba 2.4 million naira lọ wọn láwọn ọmọ wọ́n ní wọ́n máa bá wọn lọ sílé fámìlì wọn wọ́n á lọ rí nǹkan mọ́lẹ̀ ńbẹ̀ ikú tí ń pa wọ́n yìí ò ní pa wọn tó kò ní pa wọn ikú tí ń pa wọn tó kò ní pa wọn kò ní kà wọn. wọ́n wálé láti Amẹ́ríkà wọ́n rí ìbá wọn ràgbìjí wọ́n débẹ̀ wọ́n máa wọ yàrá kan wọ́n láwọn ìyá ló jókòó bẹ̀ wọ́n ti sẹ́ẹ̀tì àwọn ìyá kan bẹ̀ àwọn artist ẹ mọ bá ṣe máa ń ṣe yàrá oògùn gangan bọ́n ẹ̀bẹ̀ náà ṣe sí wọ́n wá ní káwọn ìyá yẹn ọkọ̀ yìí irọ́ ẹ lè fojú rí wọn o ọ̀rọ̀ jẹ́ta ni mo ń sọ yìí o tí ì bá sọ̀rọ̀ àná ajọ́rọ̀ jẹ́ta ọ̀rọ̀ jẹ́ta ni kì í sàná ọ̀rọ̀ jẹ́ta kẹ́ ẹ tó lè rójú àwọn ìyá bóyá wọ́n san 1,100,000 àbí 1 million naira mi ò rántí dáadáa wọ́n transfer fún wọn wọ́n sá gba owó yẹn ó pé 2.4 àbí 2.4 ṣá 600 kìíní kan 1 million wà nǹkan wọ́n yà pé 500 kan nǹkan kan ò ṣẹlẹ̀ ní tí wọ́n ní yọ́ ṣẹlẹ̀ ò ṣẹlẹ̀ mo wá ní sà Ọlọ́run ti kó yọ o ṣé ẹ mọ ibi tán wà láwọn ọmọ bẹ̀ wọ́n láwọn ọmọ bẹ̀ dráìvà àwọn ọmọ bẹ̀ ẹ̀yin mélòó lẹ lọ́n láwọn àti dráìvà àwọn ọmọ ní sà Ọlọ́run ti kó yọ ẹ̀yin àti dráìvà yín nìkan láì mọ̀lú ẹ̀dórí kọ̀ọ̀rá gbìjí wọ́n mú ìwọ yàrá wọ́n wá láwọn ìyá kan bẹ́ńbì kan inú yàrá yẹn tẹ́ ẹ̀ bá wá jáde padà ńkọ́ táwọn bá jẹ́ kẹ́ jáde padà láàyè ń bẹ́yìn méjì ni ẹ̀yin àti dráìvà yín wọ́n lè pa àwọn òsì gbẹ́rẹ́ kan fún yín lóru pé ẹ̀ gbọ́dọ̀ lọ ó dijọ́ kejì kẹ́ tó kú ń bẹ́ẹ̀ anything ló lè ṣẹlẹ̀ sí so trust nobody please kó o tó tọpa èèyàn lọ anywhere rí pọ́jẹ́ gbangba o dágbére ibi tó ń lọ wọn làwọn ti padà sí Amẹ́ríkà kójú àwọn tó là wọn wá wò pé ṣé bẹ́ẹ̀ náà làwọn gọ̀ tó ni mo farabalẹ̀ mo gbọ́rọ̀ wọn ní ká gbé jáde káwọn mi ọmọ bàbọ̀ sọ́wọ́ mo ní sà òkú tí ì ṣe tẹ́ni ọjọ́ tọ̀fọ̀ mo mọ ogun tí mo lè jà mo mi létí ọkàn mi because ẹni orí ètò kan náà àwọn ọ̀gá wa ló ti lọ polówó ìgbà náà láì tó dé pé Awíkóńkó gan gbogbo àwọn èèyàn ni mo fẹ́ bá jà Ọlọ́run ti kó ẹ̀yìn yọ àwọn tó bá tún fẹ́ kó sọ́wọ́ kí wọ́n kó sọ́wọ́ wọn jẹ́jẹ́ wàhálà ilé ayé tiwọn nìyẹn ọ̀rọ̀ insecurity lèmi ń sọ tó bá jẹ́ pé agbára ń bẹ lóòótọ́ ńlẹ̀ káàrọ̀ òjíire ó yẹ káwọn ọdẹ fúnra lára wọn kóra wọn jọ láì sẹ́nì kankan tí ó yàn wọ́n bí wọ́n bá fẹ́ kárí iṣẹ́ tí àwọn ṣe kí wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ gbogbo nǹkan ló gbọ́dọ̀ wà on record nowadays ṣùgbọ́n kí wọ́n má post ẹ̀
fún record purpose. Nígbà táwọn ọmọ ogun Ìbàdàn lé àwọn ọmọ ogun Fúlàní kúrò ní Òṣogbo ń dò ní ká ní fídíò ti wà, drone ti wà ní ọyá rìkọ́dù ẹ̀. Bí ìjà ṣe ń lọ ní Iran pẹ̀lú Amẹ́ríkà pẹ̀lú Israel gbogbo ẹ̀ là ń wò. Bó ṣe ń lọ ní Gaza pẹ̀lú Israel gbogbo ẹ̀ là ń wò. Bí ìjà ṣe ń lọ ní Lebanon ní Syria gbogbo ẹ̀ là ń wò. Bó ṣe ń lọ ní Libya gbogbo ẹ̀ là ń wò. Burkina Faso gbogbo ẹ̀ là ń wò. Ìdìtẹ̀gbàjọba káàkiri gbogbo ẹ̀ là ń wò. Ayé ti dáyé ká wò ó. So bí ìran Yorùbá bá serious lóòótọ́ tá a mean business káyé rojọ́ lásán káyé rojọ́ mọ́ ẹjọ́ yìí máa sú wa reality lẹ́ ń gbọ́ lẹ́nu mi yẹn. Ìgbà tó máa sọ pé jíyàn gbé tí mi ní sọ kankan pa ẹ̀ tẹ́ máa wò wípé mi láàánú. We are tired of complain. We need action, not talk. Let's discuss something important. Wọ́n jẹ́ àwọn ọmọ 39 gbé. Wọ́n kó tíṣà 7. Wọ́n gé kan lórí inú wọn. Ilẹ̀ Yorùbá ò dẹ̀ rí bí ẹ̀hàn dẹ̀ ṣe bí ẹni pàrọ̀ wà nú ọ̀fọ̀. Ọjọ́ yẹn mo ra rò kàn orí ń fọ́ mi. Ó dàárọ̀ ọjọ́ kejì àwọn èèyàn mi béèrè lọ́wọ́ mi pé àbáwo lára mi torí pé mo sọ pé orí ń fọ́ mi. Ìyìn tí mo gbọ́ ìyìn tí mo rí ló mórí fọ́ mi. Yorùbá sì sọ wípé àgbàlagbà tí ń sọ̀rọ̀ tí ń làágùn ẹ̀kún ní ń sun kò dìgbà tí èèyàn bá tó já mi sójú. Mo ti sáré gbé lọ sí condition wípé bó bá jẹ́ mi mo wà ń bẹ̀ báwọn, bó bá jábúrò mi lọ́wọ́ à ń bẹ̀ báwọn, bó bá já ọmọ mi lọ́wọ́ à ń bẹ̀ báwọn, how will I feel? Mo sáré put ẹ̀ síra mi, mo ń fìlì báwọn parent àwọn ọmọ yẹn ṣe máa feel lọ́wọ́, báwọn family wọn ṣe máa feel. Èmi sùn mọ́jú ṣùgbọ́n àwọn family wọn ò ní lè sàsùnara. Wọ́n mọ má mi kàn, wọ́n mọ bẹ́ẹ̀ lọ́wọ́ ara wọn, ṣé wọ́n ti pè? Ẹni tí wọ́n bá sàgbára sọ̀rọ̀ náà yóò pè. Ṣé wọ́n ti pè? A máa worship wọn tán bá pè gan. Hello àti wọ́wọ́ àti wá kò ní pẹ́ pé iye báyìí láti rí ẹjọ́ ẹjọ́ ẹjẹ́ ń gbóhùn lẹ́nu ẹ̀ ẹjẹ́ ń gbóhùn ẹ̀ kí n kọ́kàn mi ó balẹ̀ kí n mọ̀ bó sì wà láàyè. Wọ́n wà ní kán gbé fóònù fọmọ. Hello dáàdì ẹjọ́ tètè bá wọ́wọ́ ẹ mẹ́jẹ̀ kan pa wá o. Ìwọ wò ó wàá rí gẹ́gẹ́ bí content ó wo ìfẹ́ kúrò. Ẹ jẹ́ ká mọ react bí ẹni pé nǹkan jó wa ọkàn wa bí ẹni pé èèyàn ẹlẹ́ran ara làwọn tó ṣẹlẹ̀ sí. Mi ò lè wo fídíò ẹni tán náà gé lórí. I swear to Almighty God mi ò lè wo complete. Bàtẹ́ tọ́sẹ̀ gẹ̀ẹ́sì mi tí mi sọ pé tó wà ń bẹ̀ lílé yìí mi ò lè wo ń tèmi o mo fọlọ́ ń búra. Bó ní ṣe máa wo fídíò bí tán ti dọ̀bẹ́ dé ọmọlàkejì mi lọ́rùn tán ti ń dù nínú àfọwọ́ mọ́rùn báyìí ni bí ọrùn mi ọrùn orí o. I can't watch it confidently. Mo lẹ́nu mo lè lóòótọ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ báyìí lèmi ti lé. Ìfẹ́ kí nǹkan kó ṣèyàn rárá. Mo mú ń tọ́ ohun mi mú ń tọ́ ohun tó bá sá ti jẹ́ ìyẹn lẹ́ran ara mi ìfẹ́ kí nǹkan kó ṣèyàn. So mò ń pè wá sákìyèsí báyìí kí n tó máa lọ gbogbo ọmọ káàrọ̀ òjíire ẹ já dìde. Mufti wò ó ní èròǹgbà rere o kò ní èròǹgbà rere o ó gbé ìgbésẹ̀. Ẹ já pa gbogbo àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn bọ́yọ́ da tàbí ọ̀dá ẹ já gbé lẹ́yìn ìtìsẹ́gbẹ́ kan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ já fèsì eléyìí nìkan. Ó lérò tó dáa o kò lérò tó dáa o ó gbé ìgbésẹ̀ confidently ó lè approach àwọn èèyàn wọ́n lè gbọ́ràn sí lẹ́nu wọ́n lè kóra wọn jọ fún wọ́n ń ṣe training wọ́n invite ọlọ́pàá wọ́n invite àwọn èèyàn wọ́n wá inaugurate ẹ̀ let's give him kudos sorry. Ẹ̀yin tó bá wá kù ẹ máa wòran ẹ̀yin Christian communities ẹ máa wòran ẹ̀yin babaláwo communities tẹ́ ń ṣẹgbẹ́ awo kí láǹfààní ẹgbẹ́ awo tẹ́ ń ṣe tẹ́ ẹ̀ lágbára ń bẹ̀. Ìjà bára wa sòótọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ awo ló wà nísìnyí gbàjá ni gbàjá dúdú gbàjá ọ̀nà gbàjá pupa gbàjá ọ̀nà gbàjá ẹlòmíì ju tẹ́lẹ̀ ìtàn fi pọnmọ lọ. Agbára kílẹ̀ nínú gbàjá tẹ̀ ń lò lẹ́yìn tọ́ yẹ kẹ́ wé gbàjá báyìí kẹ́ gbé gbàjá lẹ̀ kẹ́ dúró sórí gbàjá kó gbé yín lọ sínú igbó gbogbo àwọn ìtàn tá a gbọ́ rí ṣe fèkì ni